ṣé torí pé 2026 òun lè fẹ́ kí Olúwo kó tú ìpínlẹ̀ Ọ̀ṣun mọ́ yín lórí. mo ń challenge gọ́vnà Ọ̀ṣun, mo challenge Adeleke gọ́vnà Ọ̀ṣun state, gbogbo ẹ̀yin security personnel lọ́ṣun, commissioner of police lọ́ṣun, gbogbo ẹ̀yin pátápátá mo challenge yín. ìbà Olódùmarè, ìbà gbogbo àjùnà, mo ṣe bá ọmọdé, mo ṣe bá gbàgbà, mo kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátá ní lóko lẹ́yìn òde pẹ̀lú kíkí tó lọ́lájú wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ̀ ṣiṣẹ́. kí ni tí a jọ fẹ́ gbéyàwó ní àkókò yìí? ṣókí lọ̀rọ̀ mi máa jẹ́, àmọ́ kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yẹn, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí náà. mo kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátá tá à ń pera wa ní Yorùbá, mo kí yín púpọ̀. wá ọ̀rọ̀ pàtàkì ọ̀rọ̀ mi ó lọ sọ́dọ̀ president, pàápàá àwọn governors, senators, house of assembly, honourable house of representatives, àwọn adájọ́ wa, gbogbo ẹ̀yin agbófinró, ọlọ́pàá, gbogbo wọn pátá ni mo pè. pàtàkì ọ̀rọ̀ mi ní èèmọ̀ tó wọ ilẹ̀ Yorùbá, èèmọ̀ tó bá wọ̀ lúmi ẹ jẹ́ kí àwọn ọba lúmi náà sọ, bọ̀ nílẹ̀ Yorùbá èèmọ̀ tó wọ bẹ̀ ní òòsà tuntun tí a ń ṣẹlẹ̀ Yorùbá tó jẹ́ pé ẹ̀jẹ̀ àwọn ọmọ wa ní ń gbà, ẹ̀jẹ̀ nígbà ń gbẹ òòsà yẹn. wọ́n sọ fáwọn èèyàn pé kí wọ́n lè bá lówó, kí wọ́n lè bá lágbára, àti kí ọta àbọn tí wọ́n bá yìn wọ́n lọ́ta àbọn kọ́ mọ́ bá wọ ara wọn. wọ́n wà ní wọn ó ṣẹ́ òòsà ni, wọ́n ń ṣẹ́ òòsà yẹn fún gbogbo àwọn èèyàn nísìnyí. wọ́n wà ṣẹ́ òòsà yẹn, wọ́n gbé lọ lé, ṣùgbọ́n èèyàn ní ọmọ gbà. èmi ń gbé èèyàn kan lóṣù, èmi ń gbé èèyàn mẹ́ta, from 1 to 3 nígbà. mo rọ̀ yín gọ́vnọ̀, ẹ bá wa ṣe iṣẹ́ lórí ọ̀rọ̀ yìí. president, ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá kọ́ ẹ̀wọ̀n sí ni, nítorí gbogbo àwọn tí wọ́n ń lọ ẹ̀wọ̀n ní láàrin wọn tá ń jáde. ìkan ṣẹlẹ̀ níwò tá a mú babaláwo, tá a mú gbogbo. tẹ́ ẹ bá gbọ́n tí Olúwo sọ, mi ò sọ̀rọ̀ nípa kábíyèsí Olúwo, mi ì sọ̀rọ̀ nípa ìrì náà, ìyẹn Rasheed, torí pé èmi èpè lọ́ba Rasheed ni. bí èèyàn ò bá ní làákàyè, ṣé kò yẹ kí àwọn tí wọ́n ti ń ṣèlú lé lórí káwọn náà ní làákàyè? gbogbo ẹ̀yin tí Olúwo, gbogbo ẹ̀yin tí Rasheed pè jáde nínú fídíò yìí, president ni, senators ni, governors ni, pàápàá jùlọ gọ́vnà Adeleke, mò ń pè yín, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, senator Nurudeen Adeleke, ìmọ́lẹ̀, mò ń pè yín, gbogbo ẹ̀yin house of assembly, members of state of assembly Ọ̀ṣun state, mo kò gbogbo yín, gbogbo ẹ̀yin commissioners lọ́ṣun, mo kò gbogbo yín, gbogbo ẹ̀yin chairman local government lọ́ṣun, mo kò gbogbo yín. ṣé torí pé ẹ ń wo 2026 níwájú fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, so ló jẹ́ kẹ́ ẹ fẹ́ kí Olúwo ó lè fẹ́ kó da ìlú mọ́ yín lórí? gọ́vnà Adeleke, ṣé torí pé 2026 ó lè fẹ́ kí Olúwo kó tú ìpínlẹ̀ Ọ̀ṣun mọ́ yín lórí? mo ń challenge gọ́vnà Ọ̀ṣun, mo challenge Adeleke gọ́vnà Ọ̀ṣun state, gbogbo ẹ̀yin security personnel lọ́ṣun, commissioner of police lọ́ṣun, gbogbo ẹ̀yin pátápátá mo challenge yín. tó bá ṣe wípé oníṣẹ̀ṣe kan àbí tó bá jẹ́ wípé ẹnìkan tí ò lóko kan ló bá dẹ́rùn tí Olúwo dáwọ́ mọ́ ọ̀pẹ́ ti lọ gbé, sọ́tòrí Olúwo jẹ́ ọba. mo wá darí gbogbo ẹ̀, mo wá pe gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníṣẹ̀ṣe tẹ́ ẹ wà níwò pátá, gbogbo ẹ̀yin babaláwo tó wà níwò, gbogbo ẹ̀yin ìyá nífá tó wà níwò, gbogbo ẹ̀yin ìyá lọ́ṣun, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníṣẹ̀ṣe tẹ́ ẹ jẹ́ oníṣègùn tẹ́ ẹ ń bẹ ní ìlú Ìwó, tí ẹ bá dìde ká gbé ìgbésẹ̀ kí gbogbo yín ó ya lọ sáàfin, kẹ́ ẹ lọ kọ́ṣán ọba yín, á jẹ́ pé ọmọ àlè ní gbogbo yín. gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pátápátá tẹ́ wà nínú Ìwó, ọmọ àlè ní ìrí kankan ní kó jáde rí kó sọ̀rọ̀. wọ́n sì ń fi igun yín lára, wọ́n sì ń sọ fún yín pé ẹ̀yin tẹ́ wà níwò, ẹ̀yin babaláwo Ìwó, sẹ́yìn lẹ́ fi òrìṣà, sẹ́yìn lẹ́ gbé òrìṣà kalẹ̀ níwò tí ń pa àwọn èèyàn tí ń gbẹ ẹ̀jẹ̀ àwọn ọmọ. Olúwo ní sọ̀rọ̀ yìí, Rasheed ní sọ̀rọ̀ yìí. gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ wà níwò, sáàjọmọ yín ni. gbogbo ẹ̀yin babaláwo tẹ́ wà níwò, sáàjọmọ yín ni. òòṣà tí ń gbẹ
èèyàn tí ń pa àwọn èèyàn níwò òòsà tí mú ẹ̀jẹ̀ àwọn èèyàn níwò òòsà tẹ́ ẹ sẹ́ níwò tí mú ẹ̀jẹ̀ àwọn èèyàn gbogbo ẹ̀yin babaláwo tẹ́ ẹ wà ní ìwò gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà níwò afẹ́kẹ́ gbé jáde gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ tẹ́ ẹ sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe nípa culture nípa ilẹ̀ Yorùbá tẹ́ ẹ fẹ́ kí ìran Yorùbá ó di ìmẹ́rí tẹ́ ẹ fẹ́ kí ìran Yorùbá lọlẹ̀ gbogbo yín pátápátá ni mo pè we all need to stand up this rubbish must stop Rasheed gbọ́dọ̀ dẹ́kun gbogbo náà dẹ̀dẹ̀ tó ń wù níwáyé ní ayé ọjọ́ tó bá náà bá wù àti ò ṣe pọ́n wọ́n á máa lé wa kó lórí àpèrè wọ́n máa pè wọ́n máa dásẹ̀ rí àfọ́bà kí ló dé tí Rasheed tó constitute ní káàkiri gbogbo ìlú wọ́n ní àwọn wọ́n ṣe òrìṣà kan nílẹ̀ Yorùbá mélòó ló ti pa nínú rẹ̀ fámílì ẹ̀ Olúwo fámílì ẹ̀ mélòó ni òrìṣà ti pa ṣéyàwó ẹ̀ ló padà bá wọn mẹ́ fámílì mélòó ní Ìwó ó ní òrìṣà ti gbọ́n mọ́ wọn ẹ̀yin ará Òṣogbo fámílì mélòó ó ní òòsà tí Olúwo ti sọ dáadáa yìí ẹ sọ fún mi fámílì mélòó ó ní òòsà ti gbà lọ́ṣogbo mélòó ló ti gbà lẹ́jìgbò mélòó ló ti gbà nífẹ̀ẹ́ tí yóò bá mọ tí yóò sọ̀sẹ̀ bí yóò gbani dákẹ́ sẹ́tòrí owó tán fún ọ láti Saudi ó ti torí ogún kógún tó fẹ́ jẹ òǹpìtàkìtà torí owó torí ọlá ẹ mọ́ gbàgbé nítorí gbogbo pátápátá á di ìtàn Olúwo ìwọ náà padà dìtàn bẹ́ẹ̀mi náà ṣe dìtàn sí gbogbo wa ó dìtàn tó bá dọ̀la àwọn tó ń bú lónìí àwọn òrìṣà ti dìtàn lónìí à ń fún wọn lọ́wọ́ wọn ni gẹ́gẹ́ bí àwọn babalábàbá wa mi tí ì rí bàbá tí ó dájú tí ó wà ló fẹ́ mọ ẹ̀jọ́ ọmọ olókùn tó fẹ́ mọ fi wẹ̀ Olúwo lọ sun oorun mẹ́ta tí ọbẹ̀ dé nìyẹn sùn mọ̀ wípé tó ń ṣe kalẹ̀ yìí wọ́n béèrè lọ́wọ́ àwọn ọmọ ẹ̀ lọ́la bí bàbá wọn ṣe ṣe wọ́n béèrè lọ́wọ́ àwọn ìran rẹ̀ lọ́la pé bọ́ọ̀ ni bàbá yìí ti ṣe àwọn ọba kan ti jẹ níwò lánàá wọ́n kúrò ń bẹ̀ ó ní wọ́n débẹ̀ lónìí ìtú wọn náà bá ṣe lónìí á fi ròyìn ẹ lọ́la gómìnà Ọ̀ṣun state ó dọwọ́ yín commissioner of police Ọ̀ṣun state ó dọwọ́ yín gbogbo ẹ̀yin members of House of Assembly Ọ̀ṣun state ó dọwọ́ yín gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe Ìwó pátápátá ó dọwọ́ yín.